dédé àsìkò yìí gbogbo ọmọ Oduduwa lápapọ̀. Ọ̀rọ̀ tí mo tún fẹ́ sọ lénìí kí kálukú lọ notice ẹ̀ kalẹ̀. Mẹ́sẹ̀jì ni gbogbo ẹni tó bá lè share ẹ̀ kó share ẹ̀ kó fi dọ́dọ̀ àwọn àgbàlagbà nínú ilé. Kódà tó bá dọ́dọ̀ bàálù, I don't have my face and my feelings. I don't have any feelings than Oduduwa because I stand by Oduduwa and I'm ready to stand to any length. Àwọn nǹkan tí a kíyèsí ẹ̀yin bàbá wa, ẹ̀yin ni mò ń bá wí. Àwọn nǹkan tí ẹ ṣàkíyèsí ẹ máa ń nàka sí wa pé àwa lọ̀la yín. Àwa tẹ́ ń pè lọ́la yín yìí tí ẹ bá mójútó wa, ẹ padà mọ̀ pé ẹ ní ọ̀la. Tí ẹ bá mójútó wa, ọ̀nà tẹ̀lé gbà mójútó wa ní pé kí gbogbo yín ó dìde. Kí gbogbo yín ó dìde, ẹ̀yin àgbààgbà nílùú kọ̀ọ̀kan, ẹ pera yín jọ. Ẹ pera yín jọ. Let them know you are doing something. Ẹ kọ́ mọ̀ pé nǹkan kan wà tẹ́yin náà ń ṣe. Tírú àwa yìí tó máa ń sọ pé àmọ́ nǹkan tá à ń ṣe. Ẹni tí ó sọ fún yín pé ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe, ẹni yẹn ò mójú ara ẹ̀. Èyí táwa ń ṣe nísìnyí wọ́n lè máa sọ pé àmọ́ nǹkan tá à ń ṣe ni. Ẹni tó fẹ́ sọ pé ẹ̀yin ò mọ̀ nǹkan tẹ́ ń ṣe, ẹni náà ò mójú ara ẹ̀. Ẹ bímọ ẹ̀yin bàbá wa, ẹ̀rọ oko títí fá. Gbogbo oko tẹ́ bá lẹ́rọ nísìn, àwọn kan náà ni ó padà mówó dé tí wọ́n gbà lọ́wọ́ yín. Tẹ́ bá gbà lọ́wọ́ yín lẹ́yìn ìgbà yẹn, á tún ṣe máa fowó oúnjẹ ránṣẹ́ sí yín nílé. Àbẹ́ẹ̀kọ́? Bọ̀ tí Ọlọ́run bá bùn wa ní Oduduwa nation tó bá ń bẹ́ńbẹ̀, gbogbo ọjà tẹ́ bá wo ọjà tó wà lẹ́kọ̀ọ́ nsìn, Yíbò ló dominate gbogbo ọjà yẹn jù. Tẹ́ bá dé Alábàrágó, Haúsá ló ń control ẹ̀ lẹ́kọ̀ọ́. Tẹ́ bá dé Ìbàdàn, àwọn ibìkan bẹ́ńbẹ̀ ní Ìbàdàn ní Sábó ní níbodè ní àwọn Haúsá ló dominate ibẹ̀ náà ń control bẹ̀. Ọjà tó tóbi jù nílẹ̀ Yorùbá, ẹ rí i pé Yíbò ló pọ̀ jù ńbẹ̀. Wọ́n á kọ́ yékiyé láti rẹ́ǹtì owó bẹ̀. Ṣé bẹ́ẹ̀ ni kí wọ́n máa gbà á ni? Tó bá ti gba ṣọ́ọ̀bù yẹn tán, wọ́n máa mú ọjà wọlé gbogbo ohun tí wọ́n need. Tá a need pátá àwọn máa wá. Of which nǹkan táwa náà ní ni tá a lè wá. Díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa obìnrin pátá ló ti lóyún fún Haúsá tán. Bẹ́ẹ̀ náà obìnrin wa pátá ó ń fẹ́ Yíbò. Ó di Yíbò mélòó tẹ́ ń bá nínú ilé Yorùbá? Tó bá fi lè mú Yíbò mẹ́ta tó fi lóyún fún Yorùbá tó fẹ́ wọn sínú ilé, ẹ máa ti rí Yíbò 25 tó ti fẹ́ Yorùbá lóbìnrin. Tó bá fi mú Haúsá 5 tó fi fẹ́ Yorùbá lọ́kùnrin, lọ́mọ wa lóbìnrin tó fẹ́ Yorùbá lọ́kùnrin, ẹ máa ti rí Haúsá 50 tó ti fẹ́ ọmọ wa lóbìnrin. After all, tó bá bí wọn tán, ẹ̀yin lẹ bí ọmọ yìí, ẹ̀yin lẹ mọ irú àdúrà tẹ́ ṣe kẹ́ tó bí, ẹ mọ irú tẹ́ bẹ lọ́hùn lórí ẹ̀, ẹ mọ irú ìgbésẹ̀ tẹ́ gbé lórí ẹ̀ tọ́nà fún yín ní ọmọ yẹn. Wọ́n dẹ̀ sọ fún mi pé ọmọ yìí ọmọ olóríire ni, ọmọ ológo ni. Ògo yẹn àtoríire yẹn ó ń gbé lọlẹ̀ Haúsá ni. Ògo yẹn àtoríire yẹn ó ń gbé lọlẹ̀ Ìgbò ni. So tá a bá ń sọ tẹ́ ẹ bá kà á kún ẹ̀yin àgbàlagbà, àwa ní ọ̀la yín, ẹ̀ẹ́dẹ̀ ní nǹkan tẹ́ ẹ lè yọ wá kúrò nínú yín mọ́. A ti jáde lára yín, a ti jáde náà. Àwa lọ̀la yín, tẹ́ ẹ bá mójútó ọ̀la yẹn, ó máa ní ẹ̀rọ o. Ó máa ní ẹ̀rọ gidi gan. Ó máa ní ẹ̀rọ gidi gan. Tí Oduduwa nation bá dúró, gbogbo tó jẹ́ ilé jàǹkàn tí Yíbò kọ́ sílẹ̀ yìí, wọ́n á máa san tax lórí ẹ̀ ni. Tax yẹn ti tó ẹ̀yin àgbàlagbà gan jẹun. Tax yẹn nìkan ìjọba tiwantiwa ó gbọ́dọ̀ pèsè fún yín lẹ́yìn tẹ́ jẹ́ àgbààgbà tẹ́ ti wọ age kan tẹ́ ẹ lè ṣiṣẹ́ mọ́. Ó ní iye tí wọ́n máa san fún yín. Kódà ọmọ tó ń sì ń ṣiṣẹ́ lọ́wọ́ ó ní iye tó lè rí gbà. Tí wọ́n bá fẹ́ wọnú ìlú, owó tí wọ́n gbọ́dọ̀ fi ní ID card lásán, national ID card tiwọn, torí pé wọ́n ti dáṣẹ̀ wọ orílẹ̀-èdè Oduduwa, tó máa dáṣẹ̀ wọ bẹ̀. Owó tí wọ́n fi ṣe ID card tí èèyàn kọ̀ọ̀kan fi ń wá, because wọ́n láti wá ọrọ̀ ajé wá sọ́dọ̀ wa ni. A ní láti máa wá lọ sọ́dọ̀ wọn. Mẹ́sẹ̀jì ni ẹ fẹ́ yàn àgbàlagbà. Tọrọ mẹ́sẹ̀jì ní fẹ́yìn àgbàlagbà. Wọ́n láti wá ọrọ̀ ajé wá sọ́dọ̀ wa ni. A lè wá lọ sọ́dọ̀ wọn. Tẹ́ bá dé Tinka lónìí, Àpápá, gbogbo ibi tí àwọn iléeṣẹ́ gidigidi wà, ẹ rí i pé àwọn ọmọ èdè míì ni wọ́n ń control wa ń bẹ̀. Ẹ̀rọ ọmọ Yíbò yóò ṣí ṣọ́ọ̀bù pẹ̀lú millions of naira tí ó ṣí ṣọ́ọ̀bù síbẹ̀ rẹ́gẹ́dẹ́ nínú ọjà.
the same ọjà yẹn inú ọjà the same ọjà yẹn lẹ máa ráwọn ọmọ Yorùbá tiwa wọ́n máa tẹ̀pà wọ́n máa kiri ọsàn wọ́n máa kiri níbi tó máa ti rí pọ́n kiri ọsàn gbogbo ọsàn tó kiri lè má ju 2,000 lọ ìjọ tó bá bù wọn lódì 2,000 yẹn lẹ́ẹ̀kan náà wọ́n bá wọn sùn nìyẹn. tẹ́ ẹ bá gbọ́ ẹ̀yin bàbá wa àwa ni ọ̀la yín ẹ má fẹnu sọ lásán wọn ń fẹnu jẹyàn wọn ń fẹnu jàjàngbara ẹnu nìkọ́kọ́ let the action come out. ẹ fi gbogbo ẹni tó bá ń gbọ́ fídíò yìí ẹ fi hàn àwọn àgbàlagbà tó bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín at least àwọn náà ṣáà reason pẹ̀lú ẹ̀. a sọ pé ẹ̀ mọ ohun tẹ́ ń ṣe a sọ pé ẹ̀ mọ ohun tẹ́ ń ṣe but ẹ ní láti wo bẹ́ẹ̀ ṣe ń bá bọ̀ ṣé àwọn bàbá tó bí yín ló kó wàhálà tí wọ́n dákẹ́ sí wọ́n dáko bẹ́ẹ̀ ni tó fi kú. oko dídá kò kì í ṣe ẹ̀ṣẹ̀ kò kì í ṣe nǹkan kan tírú wọn bá dé ó yẹ ká enslave wọn ni ká máa dáko ká máa fún wọn lówó. àwa náà la máa ṣe gateman lọ́dọ̀ Haúsá a máa ṣe gateman fún Ìgbò. for instance Ògbómọ̀ṣọ́ Ẹdẹ àwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ẹ máa rí police station wọn bẹ̀ ẹni tó máa jẹ olórí wọn ó jẹ Ìgbò ní station Yorùbá ó lè jẹ Haúsá ó lè jẹ Haúsá ó lè jẹ Fúlàní ó lè jẹ́dẹ̀ kan rádaràda òní ò máa jẹ olórí ẹ̀ tọmọ Yorùbá bá ṣẹ̀ wọn á ní kó lọ tì mọ́lé ó máa san 30,000 ó máa san kinní kan èèyàn bíi 6 wọn lè kó wọn lójúmọ́ láì fẹ́ ṣàìmọ̀dí ẹlòmíì kan wá kọ̀ déédéé kó. Ọlọ́run ẹ̀yin àgbàlagbà ẹ bá ń mójútó kinní yìí o.